ẹ sọ nípa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ má jẹ́ ká máa tiẹ̀ máa ṣẹ́gi wọn lọ́ba l'Ògbómọ̀ṣọ́ gbogbo ẹni mo fi sọ. kí ló dé ọba wà lórí wọn ní ọba ní Ògbómọ̀ṣọ́. kí ló dé. èmi ò fẹ́ bẹnu àtẹ́lù wọn pé jẹ́mi bẹ̀ wọ́n ló upgrade wọn. wọn dádé l'Ògbómọ̀ṣọ́. jẹ́mi bẹ̀ wọ́n ló upgrade wọn upgraded ọba ní ìkíní Ṣọ̀ún. Ṣọ̀ún jẹ́ high chief Aláàfin Ọ̀yọ́ ní Ṣọ̀ún. ìtàn nìyẹn kì í ṣe pé èèyàn ń bẹnu àtẹ́lù pé ó dẹ̀ ti wá ń ṣẹlẹ̀ pẹ̀lú bóyá jẹ́ high chief Aláàfin Ọ̀yọ́ tó gbogbo àwọn láti ayé ìgbà Ṣọ̀ún Ògúnlọ́lá àwọn tó tún jẹ ń bẹ̀ àwọn oníṣẹ̀ṣe ló ní Ògbómọ̀ṣọ́ ìgbà tó wá di pé wọ́n jẹ́ èèwọ̀ tó wá di pé ààfin ló tún máa sọ̀rọ̀ pé ẹnìkan ń ṣe Islam ẹnìkan ò ṣe Islam yẹn àwọn ló yé ṣùgbọ́n ẹni tó wà ń bẹ̀ ń sìn tó lóun Gandhi yẹn èmi máa nọwọ́ sí báyìí ni mi ò lè dọ̀bálẹ̀ fún. kí ló dé. nítorí kì í ṣọba. báwo. èèyàn tó kúnlẹ̀ síwájú arákùnrin Ìjẹ̀ṣà yìí Ìjẹ̀ṣà tó wà lẹ́sprẹ́sì jẹ́ pé yẹn ló gbádé lé lórí adé ẹ̀gún ló dé kì í ṣadé ọba arákùnrin tó lóun ẹ ṣe sùúrù. adé ọba mọ̀ ni wọ́n gbélé wọn lórí ẹ mọ́. Jésù dádé ni ìgbà tí yàn ní Jésù lòun ṣe ẹ má jẹ́ apárọ̀ tán ra jẹ́ ṣé mo wá sórí ètò ìdúró mo mọ bẹ́ẹ̀ ń ṣe jẹ́ ni o àìmọye àwọn tó pe mí ò ń dá wọn lóhùn a máa ń parọ́ gan èèyàn fọwọ́ lágbára lójú ẹnìkan lọ bá ọba ní Ìsẹ́yìn ó lọ bá ọba nínú ààfin ẹ̀ Yorùbá lápẹ́rẹ́ wa o ó ní ìmáàmù ní bàbá ọba ká nígbà wá ṣe níṣẹ́ lóògbé tó yẹn padà délé ẹ̀ kò ní mórí délé ní tó ṣe wá ti pọ̀ jù ẹnìkan náà lóhùn jọba nílùú Ìwó Rashidi ó jọba níbẹ̀ yẹn ó dẹ̀ ní gbogbo nǹkan tó jẹ́ ìṣẹ̀ṣe o ẹni tó tọ́nà wọlé ó ní gbogbo nǹkan tó ń jẹ́ ìṣẹ̀ṣe o ìranu ní kan jó òòṣà àwọn òfẹ́ rí wọn ẹni tó bá gbẹ́bọ kí kan kó fún kó máa kó jẹ́ kíní kan ti di emir ó múra bíi kíní kò dẹ̀sẹ̀ tó pe àkíyèsí sí gbọ́dọ̀ pé nǹkan kan ti ń ṣe. ẹ̀rí ní kíní lórí mo wò gbangba báyìí ni ẹ wo YouTube yín Adébóyè ń ṣe ìsọjí ní Express àwọn ọba aládé wọ́n múrù kẹrẹ wọ́n dẹ̀ ń jó ọba ń preach olóhùn ń kó àbí kí ni ìyẹn ń pè rẹ̀ wọ́n ti bà nǹkan jẹ́ jù ẹ wá gbẹgbẹ ṣé tipátipá náà fi ń jọba ni tipátipá ni ìgbà tó ń bẹ̀rẹ̀ ti ọ̀rọ̀ Aláàfin yìí nísìnyí àwọn tí wọ́n fẹ́ jẹ ọba nígbà ti Aláàfin wọ́n máa pọ̀ àwọn amòye máa pọ̀. ẹni tó bá ń kó òní ṣèṣàṣe kó má jọba. kí ló ń wá ń bẹ̀ irú Aláàfin tán ṣe èèyàn nísìnyí wọ́n ní ọmọ ọdún 57 àbígbẹ̀yìn ìyá mi pẹ̀lú ẹ̀ ló máa ná afẹ́ jẹ́ ẹgbẹ́ ṣùgbọ́n tó bá ti jẹ́ Aláàfin ó ti di bàbá irú èmi tẹ́ pé tí mo jù lọ dáadáa agbàdọ̀bálẹ̀ mi tí nǹkan kò ní ṣẹlẹ̀. Aláyélúwà tó wà ní Ifẹ̀ kábíyèsí Ògúnwùsì àbúrò second to the last born apẹ̀lẹ́ náà jọ jẹ́gbẹ́ ṣùgbọ́n ọba náà máa pé mú láti dọ̀bálẹ̀ fún nítorí pé ó jẹ́ Yorùbá wàá gbàdọ̀bálẹ̀ mi wàá tún wá rí mi fín ìntí mo ní nítorí tó jẹ́ kó gbàdọ̀bálẹ̀ mi wo ò ní ṣe é nítorí pé odò òòṣà ni mo fi ń dọ̀bálẹ̀ fún ẹ o wá níyẹn oníyẹn ò wúlò mọ́ màá gbá ẹ létí tó bá kọjá yẹ tó bá ní tó jẹ́ ká fi ọ̀wọ̀ fún ẹ yẹn pé kò dáa mọ́ òòlè òyìnbó á ní you cannot appropriate and reprobate at the same time. wọn àjọ ṣàká jẹ́ ọ̀ṣàká táwọn àjọ òṣòkò jẹ́ òṣòkò ẹ má jẹ́ máa bá wọn máa sọ̀rọ̀ pé ẹ wọ́n ń ṣe ọba kan ń ṣẹ̀sìn ọba kan ọba ò lẹ́sìn kan lẹ́yìn ẹ̀sìn ìlú kóyìnbó tó gbé játijàti tó ń ṣe dé kò sí tó ń jẹ́ ẹ̀sìn tí ìlú bá ní ẹ̀sìn tí ìlú bá ní gbogbo ìlú ń ṣe lọ́ba fi ń ba lórí nǹkan gbogbo kì í ṣe pé ẹnìkan ní ẹyin tèmi ṣe rèé mi ò ṣe ń tẹ̀yìn ṣe tọ́ba náà ń ṣèdè ìṣèdè kì í ṣe pé nítorí gbogbo nǹkan tó dàrú yìí pé ọba ni mí ṣùgbọ́n ọba ni mí in Jesus name ọba ni mí Muhammadu Rasulillah ọba ní kẹ́ ó lè ní ẹ kí ló wáyé ó lè ní ẹ ó fẹ́ máa ta lè onílẹ̀ ní kí ló wá débẹ̀ fún òun agbára náà fi ń mọ ọba ni àbírù kẹrẹ nìkan. tí wàá wọn fi mọ ọba. ó pọ̀ nítorí fi ń mọ ọba kì í ṣadé nìkan tẹ bá rí ọba ẹ mọ̀ pé ẹ rí ọba ẹ mọ̀ pé ẹ rí ọba bàbá Aláàfin Adéyẹmí
alo olórí tán bàbá tó ṣe kú Àtàndá Lámídì wọ́n pè mí nígbà tí mo wà pẹ̀lú Akérédolú kí ló ṣẹlẹ̀ wọ́n fẹjọ́ ọba kan sùn ní Ondo State lọ́ọ̀yà kan Waheed Lawal tó jẹ́ lọ́ọ̀yà wọn òun ló ní kán pè mí pé màá rí Àkẹ́tì tètè bá sọ̀rọ̀ wọ́n ní ọba yẹn ó lọ ń fi ọba jẹ ní US ẹnìkan wá jẹ kíníkan of New Jersey kíníkan of New York kíníkan like wọ́n fi ẹjọ́ ọba yẹn sùn nítorí bàbá ti kú sí kí má lọ dárúkọ ọba yẹn kó má dàbí pé irọ́ náà pamọ́ mi wọ́n ní ìtàn máa ṣe pé Aláàfin làwọn o pé àwọn ọmọ gbogbo bọ́ yẹn ń ṣe pé kí ni bẹ́ẹ̀ àwọn òṣòṣèlú pẹ̀lú ẹ̀ o pé níjọ́ táwọn bá tún rí tí lára àwọn tí wọ́n náà fi jẹ ọba yẹn táwọn bá rí adé lórí wọn níbikíbi nílẹ̀ Yorùbá àwọn máa ní kàn já pankẹ́rẹ́ fún wọn ni o pé àwọn máa ní kàn já pankẹ́rẹ́ fún wọn ni o pé kí gómìnà kó má bàa di pé á di nǹkan yẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé kó wá ní ìtòrú òun Imperial Majesty àwọn ọba tó lọ dádé fún adé tí ilẹ̀ Yorùbá ò mọ̀ èmi ò rìkọ́dù ọ̀rọ̀ tí Àgbàlagbà bá sọ wọ́n sẹ́ndí dọ́kúmẹ́ntì mi wà láàfin through courier tọ́ni kì í fún gómìnà ó wà lọ́mìdì sí tinú bí wọn gan pé àwọn máa ná ní o pé n tó ń jẹ adé pé adé táwọn àwọn òǹdè káàkiri fìlà nìkan làwọn máa ń wọ̀ o pé ẹ̀kọ̀ọ̀kan níjọ́ tó ti dé àwọn ládé táwọn máa jáde pé adé yẹn ọmọ Ọ̀yọ́ tó dé lórí àwọn míì á ti dàgbà fìlà la máa ń rí pé á ti dàgbà òun ládé adé yẹn làwọn èèyàn ń dé lọ jẹ jollof rice káàkiri yìí òun náà lọ fi ń ṣe bí ìyàwó táwọn èèyàn ti ń sọ dọ́là káàkiri yìí adé yẹn lẹ́nìkan sọ pé òun ò ní dọ̀bálẹ̀ fún yín pé nítorí òun imam ẹnìkan ní Adébóyè ó ní pásítọ̀ ju olórí ẹbí yín lọ òun kẹ̀dẹ̀ gẹ́gẹ́ bíi jíò general ó ju gbogbo ajé lọ pé kán bẹ́ẹ̀ náà òun gbogbo ọ̀nà ọmọ tó ń ṣe ó lè ní gbogbo wọn fẹ́ ṣe yìí tó fẹ́ ṣe ni pé kán dalẹ̀ wa rú àjàsẹ́sìn rí ilẹ̀ Yorùbá àjàsẹ́ ìgbà tó bí àwa sí Èkó bẹ́ẹ̀ kò ṣe ṣe pé wọ́n ṣe ọ̀làjú yẹn tó bá náà ń ṣe Christmas kò sẹ́ tó ń so oúnjẹ ńlẹ̀ o àmàkiri yóò ní tó bá náà ń ṣe ọdún iléyà ojú àná yìí máa pẹran tó máa láti yídì ojú àná yìí máa sún mọ́ ṣe ń sún là ń ya jẹ nǹkan bẹ́ẹ̀ wọ́n wá darin wa rún sìn wọ́n bẹ̀rẹ̀ sí jà fún kínní ẹ jáde nínú Ìbàdàn wa yìí wọ́n á ní ẹ má bínú ẹ jẹ́ sáré sọ 2 minutes wọ́n á ní yẹn ẹlẹ́hàá ó yẹ kẹ́lẹ́ àá jókòó lé ní ẹlẹ́hàá ń kiri ọjà ẹlẹ́hàá ń fún express ọmọ secondary school ti ń ṣe ẹ̀há àdéǹgbà aláti kojú ara wa láìpẹ́. ẹ ṣé gan.